àṣírí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nínú ètò ìdìbò ààrẹ oṣù kejì ọdún tó kọjá, Alhaji Atiku Abubakar tó tú ó mà ti ń di wàhálà báyìí nípa àṣírí tó tú nípa iléeṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu àti ọmọ ẹ̀ Ṣèyí Tinubu, tó sì jẹ́ pé iléeṣẹ́ ààrẹ náà ó ti fún Atiku ní èsì ọ̀rọ̀ báyìí o. Ǹjẹ́ àṣírí wo ni Atiku tú? Ọ̀rọ̀ wo ni Atiku àti Abubakar ló tú ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday tá a wà yìí, ìyẹn ọjọ́ kẹfà oṣù karùn-ún? Ní Atiku máa fi àtẹ̀jáde síta wípé ojú ọ̀nà márosẹ̀ ńlá tí Tinubu fẹ́ ṣe láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Calabar tí wọ́n ń pè ní Lagos to Calabar Coastal Road, èyí tó fẹ́ fi bíi tírílíọ̀nù 15 trillion naira ṣe láàrin bíi ọdún mẹ́jọ. Atiku ní Tinubu fẹ́ fi kó owó jẹ ni o, àti pé iléeṣẹ́ tó gbé ọ̀nà náà fún iléeṣẹ́ tí Tinubu àtọmọ ẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ táwọn náà ti ń gba owó níbẹ̀ ni, èèyàn pé owó Nàìjíríà tó fẹ́ fi ṣe ọ̀nà náà àpò Tinubu àti ọmọ ẹ̀ ló ń lọ. Atiku ní iléeṣẹ́ Hi-Tech Construction Company tí wọ́n gbé kọ́ńtrátì ọ̀nà náà fún, ó ní ọkùnrin òyìnbó kan tó ní èèyàn Jehova Chagre, ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ Tinubu ni, ó ní wọ́n jọ ń jẹ ni, ó ní ilé ìtumọ̀ sí pé wọn yóò jọ pín owó tí Nàìjíríà bá gbé kalẹ̀ fún ojú ọ̀nà náà ni. Atiku tó jẹ́ kó di mọ̀ pé Ṣèyí ọmọ Tinubu, èèyàn Ṣèyí Tinubu, ó ní ó jẹ́ ọ̀kan lára àwọn olùdarí iléeṣẹ́ kan tó wà lábẹ́ iléeṣẹ́ Hi-Tech Construction Company, ìyẹn iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní CDK tó wà ní ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Ó ní fún ìdí èyí, a jẹ́ pé Ṣèyí Tinubu náà wà lára àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Hi-Tech Construction Company, ní èyí tó túmọ̀ sí pé àwọn náà ni wọ́n fẹ́ gba kọ́ńtrátì ojú ọ̀nà Nàìjíríà, ìyẹn pé Tinubu àtọmọ ẹ̀ wọn yóò pín nínú owó náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n fèsì lẹ́sẹ̀kẹsẹ̀, olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, nínú àtẹ̀jáde tó fi síta ní orúkọ iléeṣẹ́ ààrẹ jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá òpùrọ́ àti aláìmọ̀kan ni Atiku Abubakar. Oníbẹ̀yẹn yóò bá tiẹ̀ firú ẹ̀sùn báyìí kan Tinubu àbíjọba kankan, kì í ṣerú Atiku Abubakar ló yẹ kó máa firú ẹ̀sùn báyìí kan wọn. Wọ́n ní nígbà tí Atiku wà ní ìjọba gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí, wọ́n ní níṣe ló ń lo ipò ẹ̀ láti fún iléeṣẹ́ Intel tó dá sílẹ̀ lásìkò tó ń ṣe custom lórílẹ̀-èdè yìí, níṣe ló ń gbé kọ́ńtrátì fún wọn fún ààrẹ. Kódà wọ́n ní gbogbo àwọn iléeṣẹ́ àti dúkìá orílẹ̀-èdè yìí tí wọ́n ní kí Atiku ta lásìkò ìjọba òun àti ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, wọ́n ní ara Atiku àti àwọn ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́bìnrin ló tà fún. Wọ́n ní ṣerú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kó a máa fi àbùkù kan Tinubu lórí nǹkan tó ń gan ṣe. Ṣùgbọ́n wọ́n ní láti paná ọ̀rọ̀ tó sọ àti awuyewuye tó sọ, wọ́n ní kò sí nǹkan kan tó jọ ìpè Tinubu àti ọmọ ẹ̀ wọ́n jẹ́ aláṣẹ iléeṣẹ́ Hi-Tech Construction Company. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé Ṣèyí Tinubu ọmọ ọdún 38 years, ó wà lára àwọn èèyàn 5 tó ń darí iléeṣẹ́ CDK tó wà lábẹ́ iléeṣẹ́ Hi-Tech Construction Company tí iléeṣẹ́ orí ìjọba Nàìjíríà gbé kọ́ńtrátì ọ̀nà Èkó sí Calabar náà fún. Ṣùgbọ́n tí wọ́n ní Ṣèyí Tinubu nítorí pé ó ti wá jẹ́ ọmọ ààrẹ kò lè lọ ṣiṣẹ́ tàbí jẹ́ aláṣẹ àti olùdarí ní iléeṣẹ́ kan ni. Wọ́n ní kí Atiku lọ padà o, nítorí pé kò sí ní tó jọ pé Tinubu àtọmọ ẹ̀ ló fẹ́ gba owó tó fẹ́ fi ṣojú ọ̀nà Èkó sí Calabar, tó sì ní òpùrọ́ ayé àti ọ̀run ní Atiku, àti wípé kò yẹ kí ó jẹ́ pé irú àgbàlagbà bíi tiẹ̀ ni yóò máa parọ́ kiri ní ìta gbangba.